ayé ń bẹ nú ayé ìlú ń bẹ lábẹ́ ọ̀run ẹni mọ̀ ni ó mọ̀ ẹni ó yé ló máa ń yé tá ń sọ pé ayé ò sí. Bọ́dẹ̀ bá dẹ̀ kó títí yóò rọ́kẹ̀rẹ́ tó súnké. A ní sáńpé ayé òkùnkùn kọ́lá mi gbé. Ẹni bàtà fẹ́lẹ́fẹ́lẹ́ yóò rí ìjà ayé. Ọdún bá ti tó ara jẹjẹ wo àṣẹ aláwìrọkọ aláwìrọdọ ọba tí fọmọ jẹ ọpẹ tí ọmọ wa ọmọ àwádọ aláwìrọkọ aláwìrọdọ ọba tí fọmọ jẹ ọpẹ tí ọmọ wa ọmọ àwádọ. Ìlú nùlú oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀. Ìrírí ibẹ̀ láyé ó ń bẹ. Aláwìroko aláwìrodò aláwìroko aláwìrodò. Ọba tí ń fọba jẹ ọpẹ́ kí ọba wa náà. Inú ayé láyé ń gbé. Ànínú ayé láyé ń bẹ. Ẹ̀sọ́ fẹ́ ni ó mọ̀ kó wá kọ́gbọ́n. Ẹ kú ló ń sun látàrí. Dípò kó o jẹ nǹkan tó wà níwájú ẹ̀. Ó bá máa pẹ́ jù. Kí ló dé tẹ̀ ń bẹ̀? Bóun kó jẹ, bóun kó má jẹ, ó ti mọ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀.
Ngba. Ó ní jẹun. Ó yá. Kò gbọ́dọ̀ padà o. Ó jẹ́ mẹ́ràn sí i. Mẹ́ràn. Gíjọ́. Ẹ̀jẹ̀ gẹ́lẹ́ ìjọ. Mẹ́ràn sí i. Ṣé ọ̀rọ̀ yìí? Jẹ́sì. Méjì máa ní. Máa bá lọ. Ó gbọ́dọ̀ jẹ gbogbo ẹ̀ tán o. Lẹ́yìn jíjẹ àti mímu kí ló kàn? Nílù ló kàn. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lù ú. Okay, nice one. Yeah. Hey, yeah, fine, baby. You're a fine girl. Thank you. Okay. How do you feel? This is nice. So nice. Hello. I'm only going for this. Kaba wo background here kon. Then picking kon lanu. Yeah, that's true. Ṣolo jáwèrè ni. Màá kọ́ ẹ lẹ́kọ̀ọ́. Màá jẹ́ kó mọ lóyàn tí mo jẹ́. Bí ẹ burú dànù. Wàá gbà. Láyé ẹ ní ayé ẹ ò ní ṣerú ẹ̀ mọ́. Má wọlé. Orí ẹ tó fẹ́ yí yẹn. Ọpọlọ ẹ máa set. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọpọlọ ẹ yẹn ó máa set. Ṣé kò set tẹ́lẹ̀ ni? Okay. Orí ẹ ti dàrú. Èmi ló ń bá ṣe gbogbo ohun tó ń ṣe yẹn. Èmi. Ah.
fún ẹ lọ́nà ọ̀run òòrà yé wá bí ẹ dàrú látijọ́ tí mo ti ní girlfriend káàkiri kò sẹ́ni tó sọ fún mi pé lóyún fún mi wèrè olótún lóyún tán mo tún ní lọ́ṣẹ́ wèrè lóhùn ní iṣẹ́ bí ẹ dàrú àti bá tún lé ayé ẹ wá wàá mọ̀ pé kí ṣe gbogbo èèyàn máa ń lóyún wèrè fún bí ẹ bàjẹ́. ẹ hùwà tó tọ́ ẹ má bàyé jẹ́ tòrẹ́yìn ni wọ́n ń wò bí a ò kọ́ ṣe. A kì í gbin lákàrẹ̀ tewédú a kì í gbin pákí kárẹ̀ tí kòkó ohun tá a foni ṣe. Mo dúró tọ̀ mo rí pé ó ti ní nǹkan tó ń fẹ́ bá ẹ sọ láti jọ ìjọ understand but ìní ọ̀rọ̀ wà like àǹfààní wà láti bá ẹ sọ̀rọ̀ but they have been talking to you like mo fi gbogbo ara bá ẹ sọ̀rọ̀ I use everything to talk to you like ṣé mi ò fine but I love you like I love you now mommy and you like you should understand what I'm saying. Ṣadé ó ń ṣe pé gbogbo nǹkan tó ń sọ kò yé mi do you understand and firstly mo tiẹ̀ fẹ́ appreciate courage ẹ torí kò ń ṣe gbogbo obìnrin ló máa ní boldness láti wá sọ nǹkan tó sọ yìí níwájú ọkùnrin tó nífẹ̀ẹ́ do you understand and I really do appreciate that but as it is late. Late? How? Yes. I understand that you're a beautiful lady, okay? You have everything tí ọkùnrin máa, tó máa mú ọkùnrin nínú obìnrin. Everything parabata ló ní. You're beautiful, you dress well, you're good looking and all. But as it is right now, it is late. I have somebody that I'm seeing. Just tell me, who is the person? Come on. We need that in anymore. But I have somebody that I'm dating. Oh, I love you. I'm not saying you don't. Ọlọ́pàá, òun nìyẹn. Tani. You are under arrest. Tani, kò ń ṣe mí. Kí ni mo ṣe? Èwo nínú àwọn méjèèjì? Eléyìí gangan ni. Ṣé ti di pé òun ni kò ń ṣe mí o? Gentleman, you are under arrest. Arrest? Yeah. I'm sorry. Ó dàbẹ̀ ní pé mix up ti wà ń bì kan because I don't understand what you're talking about. Arrest bí ti báwo kí ló ṣẹlẹ̀? Hey, kò sí mix up kankan bí kankan. Ọ̀rẹ́ wa Dúpẹ́ tàn wá. Ó ti gbàgbé ọ̀rọ̀ tó sọ́njọ́ sí kó tó dípò àrí mọ́. Oh, my phone. Baba, Alpha. Èmi náà ni. Question kan ṣe péré mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Okay. Mo dẹ̀ fẹ́ kó wá sincere pẹ̀lú mi. Kó sòótọ́ fún mi bó bá ṣe ń lọ kó jẹ́ kí n mọ̀. Okay. Kí ló wà láàrin wa àti pẹ̀lú mi? Pẹ̀lú mi. Kò sí nǹkan kan láàrin mi àti pẹ̀lú mi. We are just friends. Kò sí nǹkan kan láàrin wa àti pẹ̀lú mi. Ọ̀rẹ́ lásán ni wá. Ṣé dídìrín ló pè mí ni? Ẹnu sómù gan ló pè mí àbí ìrí tó rí mi ìrí ẹni tí ò gbọ́n ẹni tí ò ní làákàyè òun ló pè mí because kò yé mi. Ìwọ tó jẹ́ pé tí wà á ti bọ̀bọ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí tẹ́ bá jọ rìn nínú ọgbà ẹ máa fọwọ́ kọ́ra yín lọ́rùn ni àbí kí n bẹ̀rẹ̀ sí ní máa sọ gbogbo nǹkan tí mi ti ń gbọ́ gbogbo nǹkan tá méjì máa ṣe òun ló ń sọ fún mi pé kò sí nǹkan kan láàrin yín. Tí ẹ ní sùúrù bòde ó ń pariwo ó ń embarrass mi. Mo ń pariwo bíi ti báwo mo ń sọ nǹkan tó ń dùn mí ó sọ fún pé mo pariwo bíi ti báwo ní o kí n má sọ nǹkan tó wà mind mi àbí ní o kí n má sọ nǹkan tó wà mind mi èmi rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ confirm lẹ́nu ẹni àmọ́ irọ́ tuntun pa yóò tún bí mi nínú nǹkan tó ń dùn mí ni mo sọ fún ẹ ò dẹ̀ bá mi sọ wípé mo pariwo mo embarrass ẹ I'm telling you what's on my mind and that's it kí ló wà láàrin wa àti bọ̀bọ̀bọ̀bọ̀ pẹ̀lú mi yẹn sọ fún mi. Ẹ Bọ̀dé calm down now. Calm down, ó ń pariwo now, ní sùúrù. Bọ̀dé calm down now. Ó ń ṣọmọdé, sọ̀rọ̀ like a mature guy. Jàjà mi mature guy.
wèrè lélẹ̀ ní ti bá súnmọ́ ẹ máa gbá ojú ẹ ó já wèrè ni àbí ta ló pè é sọ̀rọ̀ tó wà lẹ̀ àbí ṣé wọ́n mọ nǹkan tó ń pè ń fẹ́ ni ṣé o náà ṣó mọ nǹkan tó ń pè ní love abọ́kùnrin ti love ẹ rí o ti ṣókè ẹ̀ sí 100%. èmi mo mọ nǹkan tí mo sọ náà mo mọ fẹ́ tí mo ní sí mo ṣe sọ̀rọ̀ báyìí sí ṣòro ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ kíkú má jẹ sísè ni o àfi ṣàwádànù that's it. tí ẹ ní sùúrù ṣé ló ń pariwo báyìí lórí ọ̀rọ̀ lọ́ọ̀bù yìí náà má take it easy o. àwọn dídìrín òṣì tó pè lọ́rẹ̀ẹ́ ṣáwọn rè àwọn tí ò lọ gbọ́ lórí tí wọ́n ní làákàyè tó pè lọ́rẹ̀ẹ́ ṣáwọn rè tí wọ́n mọ bá yẹn sọ̀rọ̀ wọn mọ bá ṣe ń dá sọ̀rọ̀ wọ́n á tiẹ̀ sì béèrè pé sọ̀rọ̀ kù ṣó ṣẹ́kù tí mo lè dá sí. ẹ wá láyéláyé yín tèmi bá sọ̀rọ̀ no dey put mouth no dey put mouth if I no ask you say make you put mouth no do am ẹ já wèrè ni. ṣe nǹkan tó bá wà bẹ́ẹ̀ òun lèmi fẹ́ mọ̀ ó ti tán. Bọ́dé. Yes. Ṣorí pé látẹ̀ǹkan tó ti ń rant ni mo kàn ń wò ẹ́. Mo tún sọ fún ẹ pé kó calm down. Ipe àárín ọgbà school àwa, ó bẹ̀rẹ̀ sí ní pariwo. Wo bí o, tó bá jẹ́ lórí ọ̀rọ̀ owú jíjẹ yìí náà ló ṣì wà lórí ẹ̀. Kò sí nǹkan kan láàrin èmi àti pẹ̀lú mi and that's it. Excuse me. Dúpẹ́. Dúpẹ́. Dúpẹ́ ó fẹ́. Dúpẹ́. Ó fi mí sílẹ̀ sórí dúró. Ó fẹ́ mọ irú èèyàn tí mo jẹ́ ni. Màá dẹ̀ fira mi, màá fi hàn ẹ́. Ẹni tí mo jẹ́, màá fi hàn ẹ́. Ìtara ìfẹ́ ni mo fi sọ̀rọ̀ inú bí mi ni. Gentleman, kò sí time for explanation. Ó ti yé, tó bá ti dé àgọ́ wa, wàá explain ara ẹ better. Now, move. Mi ń ṣe nǹkan kan. You shut up. Má jẹ́ kí n rọ fáńdọ̀ ẹ̀. Ó ń pa nǹkan tẹ́ ń sọ yìí. Mo kàn ń bínú lásán ni. Ẹnu ọ̀rọ̀ lásán ni mo sọ. Officer, please, just believe me. Bọ́dé, kò ní dáwọ́ fìyà jẹ. Ibi tó bá mọ̀ wípé ó gbé Dúpẹ́ sí. Jẹ́wọ́ fún mi. Adé máa lọ bẹ́ẹ̀, a máa lọ gbé. Mo ti dá yín lóhùn. Mo ti dá yín lóhùn severally. The same thing náà ṣe ní mi mọ nǹkan kan pa nǹkan tẹ́ fi ń lọ mi yìí. Ìtara ìfẹ́ tí mo ní sí Dúpẹ́ ló yẹ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo ṣe pé mo ní nǹkan èmi tó yẹ pé bí mo ṣe wáyé ọlọ́pàá mi lè pé kú. Ilé pé kú. Ṣé mi ni màá mú díndín èèyàn ni màá mú pamọ́? Bẹ́ẹ̀ni. Mi mọ kankan pa ẹ̀. Wọ́n pé wọn kì í máa rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́. Mo dẹ̀ mọ̀ wípé òní fẹ́ jẹ́wọ́ fún mi. And nǹkan tèmi dẹ̀ ṣe ń wò mẹ́ lára ni wípé mo rí ẹ gẹ́gẹ́ bí ọmọlúàbí. Torí ẹ̀ ni mi ṣe jẹ́ kán treat ẹ bí criminal. Mo mọ ibi tán lè fi ẹ sí. Tó lè wípé gbogbo àwọn tó ti pa for the past 10 years ó máa sọ gbogbo wọn ló máa sọ. Ẹ̀ṣẹ̀ wọn máa tún wá gun rí ẹ̀ṣẹ̀ ó ti yẹ. Ogun ló pa ewu tẹ́tún ṣe yìí kò dáa. Ẹ̀yin báwo lè ṣe máa sọ pé mi ìpààyàn rí ẹlẹ́dàá mi ò dẹ̀ ní jẹ́ kí n rí nǹkan tó máa mú mi ìpààyàn láyé mi. Mi mọ bí tí Dúpẹ́ wà tí n bá mọ̀ má ti sọ fún yín. Mi mọ kankan pa ẹ̀. Bọ́dé, mo lè sá. Jẹ́wọ́ fún mi. Mo ti rẹ́dì láti help ẹ. Gbogbo nǹkan tó bá sọ fún mi sìn tó bá ti jẹ́ kó yé mi wípé o mọ ibi tí Dúpẹ́ wà o àbí wọ́n ló ṣe kán báyìí fún jẹ́ kí mi mọ̀ ọ́ sáré pé mò ń bá ẹ sọ̀rọ̀ normal gẹ́gẹ́ bí ọmọlúàbí sí ọmọlúàbí ni. ẹ̀sà mi mọ ibi tí Dúpẹ́ wà mi mọ ibi tó wà. Mo mọ̀ pé ò ní jẹ́wọ́ so o ti jẹ́ kí n mọ bó ṣe fẹ́ kí n treat ẹ dìde. Ẹ ti ń lejú o ẹ ti ń lejú o ẹ lejú bẹ̀rẹ̀ pẹ̀lú mi o ẹ ti ń lejú o. Ó nìyí o ti kọ̀tùrú báyìí ní ìsìn so kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn náà ṣe bí mo ní kẹ́kọ̀ọ́ mi ìwé ni ewu ní ẹ̀dẹ̀ fọwọ́ mi láìkẹ́ o. Kí ló tó ṣe báyìí náà ṣùgbọ́n n tí mò ń tra àti ṣe ni wípé wàá lè understand kíní yẹn dáadáa. ìyanu
mo mọ̀ pé tó bá jẹ nǹkan tó fẹ́ jẹ lára lédì yẹn mo mọ̀ pààrọ̀ ẹ̀ máa balẹ̀. ṣé ìwà ti pẹ̀lú mi ṣe é sí mọ́ ni. Símọ̀ mo mọ̀ pé ó ti rí nǹkan tó ń wá torí ẹ̀ ló ṣe dà mí nù. Really? ẹ filẹ̀ náà. ṣùgbọ́n ó máa gbà. kí ló fẹ́ ṣe fún owó jẹ́ ká kàwé jà o. Ọlọ́run mi yóò understand ìwọ ọmọdé yìí o. Kémi ṣọ́ra ni. Okay now, sorry tó bá look at this ìṣàkóso kan wó báyìí tó yẹ. Kí ló ṣe é? Ọlọ́run mi láìkẹ́ ìwé yóò ní wọrí o kò ní wọrí o. Láti sìn tí Jésù máa fi dé kò lè mọ̀ láíláyé kò lè wórí ọmọ yẹn. So ṣé bí lecturer ṣe ń kọ́yàn òun wè téèyàn ṣe ń mọ ìwé nìyẹn. Now kí ló ń ṣe ẹ gangan kí ni problem ẹ? ẹ̀yin náà ti rí i á sọ fún un. Rebecca kọ́ ni. Owó nìyẹn. Kò sẹ́ni tó lè jẹ́ ó ti yé mi. Ọmọ tó ṣẹlẹ̀ tọ́jú advice ẹ má advice ẹ kò lè torí ńgbà tí ìwọ náà wà ní position tọmọ yìí wà bá a ṣe ń bá a sọ náà nìyẹn tí yóò gbọ́ tí Jésù máa fi dé kò dẹ̀ lè gbọ́ àti dà sí lára o ṣe. Ó dáa mo ti gbọ́. Mo mọ̀ kò dìgbà tó sọ fún mi bó ṣe kọ́ òun náà níwèé nìyẹn tó di pé ọ̀dẹ̀ ń kóṣe síra wọn sí tó ń gbéra wọn ṣépè. Ọ̀gbẹ́ni àwa tá a jọ rẹ̀ àwa ara kóra wa jọ ń kíláàsì à ń ṣe group reading ìwọ ń wà ń bí òun wá ń fọwọ́ pa ọmọ ọlọ́mọ lé òun gàrí ègé ni òun fọwọ́ pa nínú kí ló ṣẹlẹ̀. Olóhùn kọ́ níwèé. Ẹ̀wọ̀n kò sí kankan láàrin wọn kàn kọ́ mi níwèé. Mo mọ̀. Náà mo ń kọ́ ń wé ní náà. Sori ńgbà títí òun àtẹlẹ́yìn náà máa bẹ̀rẹ̀ bóyá o lè máa mọ̀ ìyáálé ló jẹ́ sí ẹ bó ṣe ń kọ́ ń wé náà ni at the end of the day wọ́n ń gbéra àwọn ṣépè gbẹ̀yìn wọ́n ń pòṣe ni. Bẹ́ẹ̀ni. Ṣé you understand? So bóyá rí nìyẹn o. Dúró náà pẹ̀lú mi. Ṣé ajá gbé kinní lọ kékeré ni? Every time obìnrin ṣáá ni obìnrin ni. Now just look at yourself. Our next exam very very soon. I ṣe group reading in all. Wọ́n jókòó sí ìgbà pẹ̀lú obìnrin. O sọ pé òun kọ́ iṣẹ́. Àwàfà. Look, let me tell you one thing. Tẹ́ bá ti rí èmi àti obìnrin gbogbo ẹ̀ náà kọ́ ni wọ́n fẹ́. Mo ń kọ́mọ̀ yín níwèé ní ẹ̀dẹ̀ ń sọ nǹkan tí ó yẹ kẹ́ máa sọ. O ṣe nígbà táwọn parent ẹ̀ máa sanwó school ìwọ kọ́ ni wọ́n sanwó fún. O ṣe ìwọ gan mójútó ọ̀rẹ́ ọ̀yá tó bá mọ̀ pé o ò fẹ́ o má kàn wè jẹ́ ká máa lọ lọ mójútó ọ̀rọ̀ àti ẹ̀. No ẹ má worry ẹ máa lọ màá join yín. Kò possible. Jẹ́ ká máa lọ jáde ká máa lọ tù bàbá o. Kò nídìí kẹ́ mú lọ ẹ dé dúró tì í. Let's go. Okay, má worry. Let's go. Gbàgbé ẹ̀. Lọ́wọ́ lè má padà báyìí. Èmi á padà wá kọ́ máa. Ká máa lọ kó padà wá. Jẹ́ ká lọ. Màá mi sọ pé mo kọ́ ẹ dáadáa. O máa tó wà nípò tí Rebecca wà yẹn Ọlọ́run kò ní pẹ́. Yá lọ jáde. Níbo lẹ lọ láti joy? Lórí tó sá. Mi Sámo mo kò ń wò pé ó ti pẹ́ ta ti ń wá yín. Long story nìyẹn ṣó ti yẹ ń sìn mi ò lè máa explain báyìí sí lọ wá nǹkan tó bá tutù fún mi tí mo lè mú jọ nǹkan tó bá tutù gẹ̀tẹ̀ fún mi sí. Kí ló tó ń sá? Mi sá mọ́. Máa lọ bá yín gẹ̀ẹ́tì kó tó tutù wá ẹ máa lọ. Máa bá yín mú wá ní. Ẹ jọ̀wọ́ mi tóbi ni mo béèrè. Wọ́n sí àrùn sáré jáde. Owó mo dẹ̀ fẹ́ ro mi ni o. Ẹ mo lè bá yín gẹ̀ẹ́tì tó bá. Okay, ṣí ma. Ẹ ṣe gan. Kò sí change o. Okay, má worry, má padà wá. No problem.
láti jọ ìtọ́jú jàjàdé mo lọ́ tún gbà ló báyìí. Switch off. Kí ni gbogbo ilé ìbá ìsìn? Láti jó ìyá àbí wọn wọ́n tún jàjàdé ìṣàtúnwọ́n tó tún lọ. Kí ló ń wá kiri? Bọ́lá tó lọ. Kí ni mo fẹ́ wọn sí báyìí? Ìyàwó mi, mọ́mì dára. Rí kankan sọ sí nǹkan tí mo sọ kalẹ̀ yìí. Kí lẹ fẹ́ kí n sọ? Ẹ sọ pé tẹ́ fẹ́ kí n sọ gangan náà. In fact, ẹ jẹ́ ní tí mo fẹ́ràn ni o. Ẹ jẹ́ ní tí mo like rẹ̀ bí ọkọ mi ni o. Tí o bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí o bá jáde lẹ́nu mi sí yín, ẹ ní like ẹ̀. Tó tọ́ ni mo sọ yẹn. Ilé ìgbọ́n kan tẹ́ ẹ sọ náà, ẹni ẹ lálàá ẹ̀rọ kan mi ó drive ọ̀nà compound ẹ wá kí mo lọ gbómi kan mo ṣe wá ń padà bọ̀ mi ì rí wọn mọ́ ṣọ́rọ̀ nìyẹn ẹjọ́ tó rọrùn ṣọ́rọ̀ lẹ́ sọ yẹn ṣé ẹ wá yọ̀ mí ní àbí kí ló ṣẹlẹ̀ gangan torí ẹ wò ẹ jẹ́ sọ̀rọ̀ ẹnu mi tán mi lè purọ́ fún yín láti jẹ́ ti rìn ìrìn gbọ́ láwọn mo ti ronú mo ti kárí jọ bọ̀tí ẹni ọjọ́ mẹ́ta mo pè jẹ́ ń túraká torí mi lè wá para mi ẹ̀dùn agbọ́rọ̀ mi ẹ̀dùn agbé wá kà mí láyà. bó ṣe kàn yín ló ṣe kàn èmi náà mo kò rò pé bí mo ṣe lálàá yẹn á jẹ́ pé bí Ọlọ́run ti fẹ́ fún wa lọ́nà bá ṣe máa rí bọ̀dá mi ni èmi dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ó máa wálé a máa rí wọn. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mẹ́nu kò ń bẹ fún náà mi fẹ́ kí n sọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́ bá lọ tán ẹ máa wò pé kí ló dé tán sọ̀rọ̀ sí mi tó báyìí ìyàwó ẹ̀gbọ́n mi dẹ̀ bù mi tó báyìí mi ní fẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ràn yín ju gbogbo yẹn lọ ẹ jẹ́ ká mẹ́nu kò ń bẹ ẹ bá jà sọmọ ẹ bá jà sọmọ mi bínú mi gbogbo àkókò dá mi bínú kí ni kí wàá fi ṣe yín lálejò sìn mo ní kí lè fẹ́ jẹ. ẹ má wọrí mo wà òkè. ẹ wà òkè abẹ́ ṣe ń bínú ni. ẹ wò ẹ má bínú bára ṣe ta mí ni mi dẹ̀ ti bó ṣe ti sọ yẹn ó ti kú nínú mi lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ jẹun. Mo kàn ní kí n yọjú sí yín náà ní kó tó jọ mẹ́ta. ṣe ṣáwà òkè. òkè ò báwo ni yín kọ́ dára nǹkan. òkè bá mi kí wọn mo wá sọ ìpínlẹ̀ tí fẹ́ máa lọ nìyẹn. ẹ sì jókòó ẹ tún sọ pé tí fẹ́ máa lọ ẹ tí mo kọ́ tẹ́ fẹ́ sọ gan. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé mo ń lọ ibì kan tẹ́lẹ̀. ok ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe jẹ́jẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ rọra àwa nìyẹn ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ ọmọ nǹkan tó fẹ́ sọ mọ́ ó tiẹ̀ ti ń lọ ó sì wà lórí ìjókòó nínú wọn ti pò pọ̀ wọ́n ti pò wọ́n nínú pàkíjọ ń gán nira fọ́ọ̀tà wọn. ọ̀rẹ́ wo a ní gbogbo ẹ̀ tí ẹ̀kọ́ sú mi ni o ò gbọ́ nǹkan tí mò ń sọ látẹ̀kùn ni. àní mo wà ń bá àkọ́bá èmi àti ẹ̀gbọ́n mi mi fẹ́ máa repeat ara mi ara ń kọ mí jáde àní mọ́tò break down èmi àti wọ́n jáde so mọ́tò wa break down lọ́wọ́ wá ọ̀dọ̀ mechanic kan lọ ní kíyẹn máa tún ṣe pé ká jókòó sí ibi bá kan bẹ́ẹ̀ àti wà ń bí sí àti tó almost 2 or 3 hours àwọn àjọ wa ni ò fẹ́ kí wọ́n ò lè kí wọ́n báyìí èmi náà mo sọ pé àjọ wà ń bí àní ò lè kí wọ́n busy wọ́n sí on seat wọ́n rọ́lá kí má dà mí láàmú ara ń kọ mí. má ní mìíràn ajá sọ̀rọ̀ létà má bínú jọ time tó pè sí ìwà òkè all right ọ̀rẹ́ all right later. mo ti fẹ́ máa lọ. ok no problem ó dàbọ̀. ṣẹ́ni fún mi lọ mọ́tò ni. kí fún ẹ lówó mọ́tò ṣe wà òkè mo ní màmá rí ẹ létà. ṣàmọ̀ pé nǹkan tẹ máa ń ṣe ò dáa ṣàmọ̀ pé kí n tún máa bọ̀ mo sọ fún yín pé mi ò ní owó mọ́tò now ẹ̀ ń sọ nǹkan mi. ó dàbí pé kankan ṣe ẹ lọ́pọ̀lọ́ ó sọ fún mi lóòótọ́ pé ò lówó mọ́tò ìgbà yẹn nìyẹn náà ìgbà tó dẹ̀ ti débi tó ṣe nǹkan tó yẹ kó ṣe o tún sì ń béèrè owó mọ́tò lọ́mi mo lè rò pé mo ti ń rówó ọ̀gbẹ́ni má lọ́jọ́. really. oh yes. kò sí wàhálà. àǹtí ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú wa o ọlọ́run á ṣe inú tẹ̀yìn náà o ọlọ́run ní dáyé dá bùkátà yín o. kí ló wá ṣẹ̀yìn àti pàṣẹ́rù yìí tẹ́ bá jọ ń jágbe mọ́ra yín. mọ́mà dá yẹn lóhùn ẹni tí ò lọ́pọlọ
orí ẹ̀ ti yí. Kí ló ṣe? Ṣé bẹ́ẹ̀ mi pè wá síbí ni pé ok fine kákùntì ẹ̀jọ̀ ríra láàrin ìṣẹ́jú díẹ̀ àti ẹ̀ tí ìdèbí tá à ń lọ gan ibẹ̀ ló ti dá mi dúró tó ní òun wà hàn mo ní tó bá wà hàn nìyẹn ò ní nǹkan kan ṣe kò sẹ́ni tó wà ọ̀fù náà tẹ́lẹ̀. Gbogbo alájọ wà hàn. Ó ṣàn jẹ́ kí n mọ̀ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lónìí wá débi tán wá ń sọ fún mi wípé kébi fún ẹ lówó mọ́tò ó dà kúrí ẹ̀ ti yí. Ó wá ń béèrè owó mọ́tò. Ó yẹ kó béèrè owó mọ́tò ọmọ yẹn náà rí òpè lóòótọ́ ó sì máa béèrè owó mọ́tò àtọ́dẹ̀ mọ̀ pé òun wà hàn ó wá fẹ́ stress ẹ̀yìn ó kọ́kọ́ gbére ẹ̀ wá bíná ó wá tó wá fẹ́ gbówó mọ́tò orí ẹ̀ òpè yẹ kó láyìn 14 tí ó bá ṣe wípé ẹ jẹ́ gbọ́n mi bẹ́ẹ̀ ni mo sọ ẹ má fojú burúkú wò mí tó ẹgbẹ́ ẹ jẹ́ gbọ́n mi tí ó bá ṣe wípé mo ní respect tí mo bọ̀wọ̀ fún yín ó yẹ kí n sọ fún yín pé àgbà yín ó ṣe láńgbáláńgbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? Ẹ wá òkè náà kó ti ṣe yín ẹ mú ìgbà tá a dé bíbà ìgbà ọlá ṣì dé bí àti lò tó 2 or 3 hours nígbà tẹ́ jókòó sí bíbà ẹ ti pé obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ dé ẹ mú wọlé ó lọ lulẹ̀ síbẹ̀ yẹn ṣé bàbá ìgbà yàrá ń bíbà lẹ́nu how many hours ó lulẹ̀ ìkejì dé ẹ mú wọlé ó lulẹ̀ ìkẹta dé sọ ó ní kò tí kàn ń òun wọ lulẹ̀ òun ọ̀nù kíní kan ẹ wá ranjú mọ́ ṣó yẹ kẹ́ tún máa ranjú mọ́ méjì tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ò tí tó yín nǹkan ṣe yín o nǹkan mú yín o. Bòṣì kí ló ń ṣe ẹnu ewu láti bòṣì tó ń palẹ́ mi lórí náà. mo ń palẹ́ mọ́ yín. ṣé òfin bá àlá wa ni kí ni gbogbo eléyìí náà. àǹsó bá ọ̀pẹ bá lẹ̀ wà lẹ́yìn ṣerú nǹkan báyìí bọ́dí káùntì ní ọ̀dà ọ so ṣé ó yẹ obìnrin wọlé ti gùn lé lórí náà. Ó dá pé kankan ṣe ẹ ṣe ok fine torí pé mo ti fún ẹ ní àǹfààní kémi àti ẹbí jọ jáde mo ṣe ń sọ ọdún ọ̀rọ̀ tó ń sọ sẹ́mi yìí ṣé mo lè fẹ́ kọ́ mi láyé gbé ni. bọ́dà mi yes bọ́dà mi máa sọ́jú bẹ́ẹ̀ lọ ẹni sùúrù náà tó bá pè é mi tó bá dé pé mi ni mò ń ṣe kúrò kan tí mo ń ṣe tó tẹ́ everybody ń gùn mí kiri kí lè máa sọ fún mi náà. ọ̀gbẹ́ni onílàfẹ́ láti live náà kí ló kọ́ ẹ pẹ̀lú tèmi n tó bá wà ní kó fà yẹn ṣe náà n tó wà máa fara mi ṣe yes kí ló ṣẹlẹ̀. tó bá jẹ́ mi ni kémi náà lóra bẹ́ẹ̀ ni ha o àbí òní fún yín lẹ̀ báyìí máa kéde yín fún gbogbo ara yóò máa mọ̀ nǹkan tó ń ṣe yín nǹkan ṣe yín nǹkan tí mú yín láì ṣàjá ajágàn òṣè tó báyìí nǹkan ṣe yín lẹ́nu 2 hours 3 hours obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lè pè wọ́n wọlé lè pè wọ́n wọlé ẹ̀yin lẹ́jẹ́ kọmíṣánná ní nǹkan mú yín mi ò ní gbà fún yín body count yín ò dáa body count yín ò dáa mi lè wọ yín kẹ́ bá yẹ yín jẹ́ láì ẹ yá ẹ pé kí ló ti ń pè wọ́n mechanic ẹ pé pé ṣọ́ ti ṣe mọ́tò tán torí tá a bá tún pẹ́ ń bí spirit mi sọ fún mi pé tílẹ̀ bá ṣú bá wa mi báyìí nǹkan tó máa lọ lórí yín ó máa ti bad gan mi rẹ̀ níjẹ́ kó bá yẹ yín jẹ́ àwọn future wife yín ẹ má bà tí wọ́n jẹ́ ẹ pé mechanic. ẹjọ́ tèmi kọ́ ẹjọ́ ẹ̀kọ́ náà torí mo fún ẹ ní opportunity pé káàdì jọ jáde ló ṣe ń sọ nǹkan tó sọ yìí ní ayé tèmi èmi àti oníjọ lọ sẹ́ni wí àmọ́. Ọlọ́run tó bá yẹ kó ṣe pé mo respect yín nǹkan tẹ sílẹ̀ pé olóòye kí n láyé 14 ẹ wọ òkè ṣe ẹ deserve ìbáwí pèmí kọ́ ni máa bá yín wí àwọn tó máa bá yín wí máa fẹ́ jọ yín sùn ẹ má wọ̀rí ẹ ṣàpè mẹkáníìkì torí ẹlòmíì tún lè wọlé tàbá kí ẹ fún báyìí sìn ẹ má lọ́ra yín tán síbí báyìí ayé yóò ní bàjẹ́ lójú mi. òun jẹ́ kó yé mi ni pé mi àti ẹ gbọ́dọ̀ jọ jáde láyé àti ẹni ìgbọ́ àlejò jáde tó ṣe lè ṣẹlẹ̀ mọ́. ìbọn lójú mi ẹ máa lọ láì fún mi báyìí ló kú lọ lẹ́nu láì fún mi. ẹ̀gbọ́n ẹ̀dá. bọ̀dá mi. ẹ fẹ́ jọ jáde. bọ̀dá mi lẹ bèrè màá mi tẹ ṣé tí ẹ mọ̀ kó tó ṣe lé nìṣá ṣé mọ̀ kó tó ṣe lé nìṣá. ó tiẹ̀ ní question kan tí mo fẹ́ bi yín kí n tó sọ ọ̀rọ̀ tó wà lẹ́nu mi. ẹ jọ ṣé ńgbà tẹ bí bọ̀dá mi tẹ rí bí ọmọ wọn mọ́lẹ̀ ṣé ajá gbé bí ọmọ wọn lọ ni. ó gọ̀ ni láti máa béèrè irú béèrè yẹn lọ́wọ́ mi. ẹ má bínú kò ṣe. n tó bá ṣẹlẹ̀ ní kò sọ fún mi gàrí ẹ má béèrè o. ẹ má bínú pé mo fẹ́ yájú sí yín ìwọ tó wù ló ń yé mi lẹ́nu mo fi wọ́n lẹ̀ síbi tí mo ti rí wọn ni. ẹ ṣe ẹ jẹ́ mọ̀ fún gbà tá à ń lọ lẹ́ẹ̀kan ṣe bẹ́ẹ̀ ṣàmùpájọ jáde lé ni bàtà débì kan ló bá ní mọ́tò àwọn ṣe pẹ́kẹ́pẹ́kẹ́ àwọn fẹ́ kó lọ takú sọ́nà káwọn gbé fún mẹkáníìkì kan kó bá àwọn túnṣe káfi continue journey wọ́n ní ká bọ́ sí bákan lọ́pọ́sìtì ilé ọtí kan báyìí wọ́n ní ká bọ́ síbẹ̀ well mo ní no problem ayé ń ṣerú ẹ̀ mo dẹ̀ jókòó ọ́fẹ́ mi náà ń dùn kájọ wà ẹ jẹ́ mọ̀ pé láàrin wákàtí 2 sí 3 ta fi wà ní báyìí ta fi ń dúró pé kó tún mọ́tò bọ́dá mi ṣe obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wọlé síbẹ̀ bọ́dá mi gba room síbẹ̀ ni bó ṣe ń wọlé ló ń jáde tó ń wọlé ló ń jáde sweat kékeré kan bẹ̀ kò kán lára bọ̀dá mi kí ló ṣe wọ́n kí ló mu irú kí ló wà nú ẹ̀jẹ̀ wọn tó ń tì wọ́n gàràgà gbogbo obìnrin ló fẹ́ lọ lára ẹ̀. ó ti tó ẹ ariwo ẹ pọ̀ ṣó rí pé ta gbangba ló wà ní. ẹ má bínú mi mọ̀ pé mò ń pariwo mọ̀ pé mò ń tèmi loud ọ̀rọ̀ tí mò ń sọ ó dẹ̀ ká mi lára ni. ní sùúrù náà obìnrin 5 lẹ́gbọ́n ẹ gbé wọlé. bẹ́ẹ̀ ni mo sọ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí omi ò dẹ̀ kán lára wọn báyìí tó tún sọ pé in fact mo bínú fi wọ́n lẹ̀ síbẹ̀ àti mo sọ pé ó yá ẹ jẹ́ máa lọ́lé wọn láwọn ò tí ì lọ mo bínú fi wọ́n lẹ̀ síbẹ̀ ẹ bá bọ̀dá mi sọ tọ̀rọ̀ nǹkan ti ṣe wọ́n ti gbé bí ọmọ wọn lọ́bùsọ̀ wáyé wọ́n fi ṣọ́ọ̀pù ajá ló gbé ṣọ́ọ̀pù ajá ló gbé ti gbọ́. ẹlẹ́dàá kí ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ ọmọdé ìsìn báyìí obìnrin 5 lẹ́ẹ̀kan ṣoṣo
wá ná nígbà tí wọ́n tẹ̀lé wá ń bọ̀ dé ṣé kò yẹ kó dúró dé. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ yá mi létí yín kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ láti ààfin ọba wa pẹ̀kí àwọn náà rán mi sí yín wọ́n ní kí n sọ fún yín kí gbogbo yín mọ̀ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ tẹ́lẹ̀ wípé ọdún àkẹ́rẹ́màgbò tí a máa ń ṣe tọdún yìí ti dé tán báyìí. gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti ṣe mọ̀ náà wípé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe máa ń ṣe lọ́dọọdún kẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹ̀bùn lẹ́ní èjì kẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí ní kó wá sí ààfin ọba wa pẹ̀kí láti àkókò yìí lọ ẹ lè máa kó wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹgbẹ́ ìbí ẹ̀gbọ́ ẹ tí wọ́n jẹ́ kí n fẹ́ lé ikùn fún yín o àwọn ará yín tí wọn ò bá sí nílé ẹ jẹ́ kó mọ̀ o ọ̀rọ̀ pé bóyá mi ò gbọ́ òsì ń bẹ̀ o ó ti yé yín. ọba pẹ̀kí ní kí yín o mo tún kí yín lẹ́ẹ̀kan sí o ẹ káre ẹ káre. ayé ń bẹ nú ayé ìlú ń bẹ lábẹ́ ọ̀run ẹni mọ̀ ni ó mọ̀ ẹni ó yé ló máa ń yé ká ń sọ pé ayé ò sí. níbo ló dáa. ó ṣáà wà nínú ìlú yìí náà lọ tí alágọ̀ ọba tó láago tó jí ká mọ̀ pé ọdún àkèrèmágbò wa ó ti súnmọ́. ẹ kú ìjókòó ẹ rọra o. a kò palẹ̀ mọ́. àwa nìyẹn. ẹ rọra o. àdìbà ọláyà tàlàfíà elédò níjẹ fi ń ṣàwátì ẹ ṣe jẹ́jẹ́. ẹ pẹ̀lẹ́. ẹ má pẹ́ o. ó tọ́ lẹ́sàn o ṣé rántí ọdún tó kọjá. àwa la kó nǹkan tó pọ̀ lọ. bẹ́ẹ̀ni. mo wá fẹ́ kó jẹ́ wípé ọdún tí a fẹ́ ṣe yìí nǹkan tá a kó lọ nígbà náà lọ mo fẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọ̀kàrẹ̀ aya mi nítorí ẹ̀ náà èmi náà yóò ti fẹ́ gba ọ̀nà oko lọ gbogbo èrè oko wa pátá gbogbo ẹni màá lọ wú jáde lé ní ìbá tí wàá kó gbogbo ẹ lẹ màá ránṣẹ́ sí o ká ìtẹjọ kó lọ sáàfin ká má fojú dọba o. ẹ má gbàgbé láti ránṣẹ́ sí mi o. ọwù gbogbo ẹnikẹ́ni tí bá ti lọ́nà oko ni màá fi ránṣẹ́ sí ikú abàmì ṣiṣẹ́ mi pé mo ti ṣe tán. èmi gan máa retí àkọ́bá yẹn lè mọ̀ wípé títí wọn là ń ṣe. tọba là wá ń ṣe. tọba là ń ṣe o. ẹ má wà pẹ́. ojú mi dojú rẹ. ẹ má gbàgbé láti ránṣẹ́ pé mi. mo dé tán. pẹ̀lẹ́ kì í fọ́ ẹni bàtà fẹ́lẹ́fẹ́lẹ́ ni ó rú bí oyin. ojú mi káwọn àlè ká máa mú gàrí ó sàn ju police station lọ gbogbo nǹkan tó bá mú pa ọ̀rẹ́ tí wọ́n fún mi mi ni mo bí ẹ. Mami kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí náà ṣé tún mọ ẹ mọ yín mọ ni ẹ lè gbẹ̀rí mi jẹ́ níbi tọ́rọ̀ dé dúró yìí ẹ lè gbẹ̀rí mi jẹ́ mami mi mọ kankan pa ọ̀rọ̀ yìí mọ kankan. Oh madam ṣé o ti jẹ́wọ́ fún yín. ọ́físà èmi ni mo bí Bọ̀dé ó dé mọ́ dáadáa ọmọ mi kọ́ ló ṣe iṣẹ́ tẹ́ ń sọ yìí. Oh really. èèyàn méjì ò kí ń pàdánù rọ tẹ́ni tá a bá ń parọ́ fún òbámọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn rẹ̀ pé irọ́ lòun pa advice mi fún yín rèé ẹ lọ wá competent lawyer kẹjẹ ká pàdé ilé ẹjọ́ bóyá lóòótọ́ òun ló ṣe nǹkan tá a ló ṣe àbá ń purọ́ mọ́ ni adájọ́ ló máa sọ èyí tó kù. ọlọ́pàá. Yeah. Competent lawyer. You heard me well. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀. sílẹ̀ ń kó lọ ni.
bẹ́ẹ̀ ni ó ga o. ẹ wo ká má parọ́ nǹkan tèmi lágbára tí mo fẹ́ fún ọ̀pẹ kí lélẹ̀. ó dà nígbà tí wọ́n ti fi dandan mú wa pé bóyá nǹkan kan ní ká mú wa nítorí kálukú bá ní lágbára náà ló máa kó lọ. ẹ já lọ. ẹ jẹ́ ọmọlẹ́rọ́rá. ẹ ṣé o. ọba tí fọba jẹ ọpẹ kí ọba wa náà. Inú ayé láyé gbé. Ànínú ayé láyé gbé. bí ó ṣe. Ìsọfẹ́ ni ó mọ̀ kó wá kọ́gbọ́n. bí ó ṣe. níbo ló wà. Ìsọfẹ́ ni ó mọ̀ kó wá kọ́gbọ́n. bí ó ṣe. ó dá èmi ti lọ bá kó bá mi o. Ayé ń bẹ nú ayé, ìlú ń bẹ lábẹ́ ọ̀run. àrùn ṣẹ́gúnrúgbó ìgúnrúgbó jáná àrùn ṣẹ́kẹ̀lẹ́gbẹ̀gbò àkẹlẹ́gbẹ̀gbò yánu bẹ́ẹ̀ni yẹn bá kú á dẹnu jẹ erin teruku ó teruku ẹ̀fọ́ kó kàkàjà ó kó kàkàjà àwọ̀ òbí kan ni wọ́n ń jẹ lálùdí ọ̀run. lónìí lọ jẹ tirẹ̀ lọ. ẹjọ ẹ dákun ẹ̀yin ni mo pè ẹ ṣe mo dúpẹ́ ipe mo ti ẹ̀ dá yín dúró ẹ̀ dẹ̀ dúró fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣe ẹjọ ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín wo nǹkan tó bá fẹ́ béèrè kó béèrè kíá torí a fẹ́ dọ́dọ̀ bá pẹ́ kí ẹ ṣe ẹ wo tí mo fẹ́ béèrè ni pé ọmọkùnrin tẹ́ mú lọ tí wọ́n bẹ́ lórí yẹn ẹsẹ̀ wo ló ṣe ṣó dalẹ̀ ni àbúgbó kábíyèsí kí ló ṣẹlẹ̀. ẹ wo bí àwọn kan la máa dáhùn sí ìbéèrè tó ń béèrè yẹn ó ti gbọ́ bẹ́ẹ̀ ni lọ bí ọba pẹ̀ kí tọ́lọ́ náà tí ó kọ́ ẹ lọ́wọ́ kọ́ ẹ lẹ́sẹ̀ ló ń dá sí. kò jẹ́ wọlé jẹ́ ọ̀gẹ̀dẹ̀ wo òye ẹ̀gẹ̀ fẹ́ fẹ́w ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kí ni ó bá a ṣe àwa tó wá kò ní òòlù nǹkan kí lọ bí ọba pẹ̀ kí báwo mo ti fẹ́ dọ̀dọ̀ ẹ̀ kó lórí torí ẹ̀ mọ́. Ibẹ̀ lábẹ́ ọ̀run. Ohun tó rí lórí ohun tó mọ̀ ló mọ̀. báwo ni bíà kọ́ lápò ẹ wà nìyẹn. Yeah, what's up? Okay. So fine. All good. ẹ wà nìyẹn. Oh babe, pẹ̀lú ẹ̀dá. Sincerely on a serious note. Okay. For real, ẹ wà ní. Nice. Omi mẹ. Gbà tójú òdùn mi. Èmi gan ọmọ tó dáadáa. In fact, nǹkan tí mo rí yìí gan Barca àti Chelsea ẹ̀. Ìwọ. Barca àti Chelsea ni mo sọ. Ẹ kí ló wò dé bẹ́ẹ̀?
ìyàwó ọ̀rẹ́ ọmọ Yorùbá ni ẹ̀ náà. ojú ò dùn mí mo ń wo gbọdọ̀ ẹ̀rín náà ni kò tiẹ̀ lọ. báwo ni sábà mi take care gbogbo tó bá ní ẹni ìṣù pẹ̀lú ẹ̀ àwọn àtàjọ rẹ̀ rè o. àwọn náà rè o. àlejò wà ní láti kékeré tá a fi dàgbà báyìí so kò sọ́gbọ́n kíjà máa wà láàrin ọkọ àti àwọn ṣé you understand àwa family ẹ̀ náà lélẹ̀ wàá ṣì máa mọ́ra jù báyìí lọ ṣé you understand mo mọ̀ pé kàn wá fi hàn wá ni. tó bá ti ṣe yẹ ká wà gbọ́ a máa bá wí fún ẹ. ṣẹlẹ̀ ń dá sí ọ̀rọ̀ yìí máa ń sún nígbà mi anyway àárọ̀ later. anyway báwo ẹ jẹ́ kí n rí ẹ ń gbà yẹn má ti anyway má ti. ọ̀rọ̀ wà. pẹ̀lú mi kí ló ń ṣẹlẹ̀ ń bolódà. mo fẹ́ lọ clear ọmọ yẹn nínú. pẹ̀lú mi wà á rí pé tó bá sọ pé òun fẹ́ lọ clear àwọn mi kì í sọ pé ó ṣe ń lọ clear àwọn pé eléyìí kì í ṣe irú táìmù a máa bẹ̀rẹ̀ exam wa lọ́la ní gbogbo owó tá a ná láti yẹ ọjọ́ ọ̀la la máa bẹ̀rẹ̀ ó ṣe wá jẹ́ sinufẹ́ ó ṣe jẹ́ kó jẹ́ after exam mo máa lọ ṣe iṣẹ́ yìí. kí ló dé tó máa ń sọ̀rọ̀ báyìí ń gbà mí wá ti wo bí nǹkan ṣe rí as usual tí èèyàn bá ríru àwọn ọmọ báyìí èèyàn láti clear ní kíákíá ni because opportunity ni gbogbo nǹkan ọmọ yìí ti jẹ ó ti mu àfi kéèyàn clear lónìí. yes ó yẹ kó yí ẹ náà. kò rí nǹkan kan sọ wàláì kò rí nǹkan sọ ó ti jẹ ó ti mú fẹ́ clear kúrò ń bẹ amẹ́sàn 12 o'clock láàárọ̀ la wọ́n tán nísìn ó fẹ́ lọ clear ọmọ. anyway o mọ tó ṣẹlẹ̀ jẹ́ ká reason pẹ̀lú ẹ̀ owó ti jẹ ó ti mu owó náà ò easy ok ó mọ nǹkan tí màá sọ fún ẹ ṣá bó ṣe ń lọ yìí mi fẹ́ kó pẹ́ pẹ̀lú ẹ̀ èyí make sure kó sunlé so that wàá lè tètè jí láàárọ̀ la by 8-9 wà á ti dé school ṣe wọ́n kí 12 yẹn náà wà bẹ̀rẹ̀ exam wa so please torí Ọlọ́run jọ o dẹ̀ gbọ́dọ̀ pa fóònù máa pè é lọ máa monitor ẹ lọ monitor ẹ bọ̀ ni. ìwọ máa wọrí gbogbo nǹkan tó bá fẹ́ náà ni màá ṣe fún ẹ. àmọ́ mọ̀ ẹ́ mi ì ní pa fóònù ìwọ máa wọrí má tètè dé ẹ lè ṣíwájú mi gan débi. I promise you. inú mi á dùn kó dẹ̀ forú kàwé kó forú kàwé. màá kàwé rẹ. kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ ló fẹ́ sọ sáà. owó ló ti jẹ. ó ti jẹ ó ti mú. ọ̀rẹ́ mi. ó ti yé ẹkùn ó ti jẹ ó ti mú. gbẹ̀sọ̀gbẹ̀sọ̀ ayé gbẹ̀sọ̀gbẹ̀sọ̀ ọ̀run tó bá dijọ́ àlàmísì nǹkan kí náà ló máa ṣẹlẹ̀ sí. ẹ kó máa ṣe fàájì kó máa jayé orí ẹ lọ. all right later. báwo ni dà. okay now. ẹwà lágara kí ló ṣẹlẹ̀ ẹwà kí ló dé náà gbogbo òun fọwọ́ pa mí lára yìí mi ò láìkẹ́ náà ó dà ń pò ń threaten mi ní jàre ó jọ threaten. ti báwo ni. because gbogbo nǹkan tó yẹ ká ṣe ó jẹ́ ká ṣe ó kọ́ aṣọ mọ́ra bíi tàlùbọ́sà ó yẹ kó gbọ́ kó jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe jàre látẹ̀kan. pẹ̀lú mi but kí ni problem mi kan náà ṣé bó sọ wípé àjọ máa sùn sí ìbá yìí mọ́jú ni àjọ wà fúnra wa ni mo kàn tí ì sí ìmúdùn ni tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ tí mo bá ṣe tán pẹ̀lú mi mo máa gbé e débi kan as in ibi tí wọn ò gbé ẹ dé rí mo máa gbé ẹ débẹ̀. ṣé o lè mí ní ẹ ṣá. okay it's okay excuse me. hello ma. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. màmí ilé kọ́ ni mo wà ibi tá a ti fẹ́ kàwé fún exam wa ni mo wà. ó dáa fara ẹ balẹ̀ kó gbọ́ ní tí mo fẹ́ sọ yìí o nígbà tó ti lóòní wálé lálẹ́ ìbáyìí. mami ẹ fẹ́ rí mi fọ́rọ̀ kan. ṣó mọ̀ pé mo sọ fún ẹ nígbà tó ń jáde láàárọ̀ pé màá lọ sọ́dọ̀ pásítọ̀ iṣẹ́ tí wọ́n wá rán mi sí ẹ̀
tẹ́tí ẹ̀ kò gbọ́ o. wọ́n ní tó bá ti di ní aago 12 lóru èní kó dìde bọ́ gbogbo ohun tó bá wà lára ẹ̀ kó wà ní ìhòòhò ọmọlúàbí bọ́lọ̀ ń ṣe dá ẹ wá sáyé kó wá gbàdúrà sọ́n tó bá fẹ́ fún ọlọ́run ọba wọ́n ní bó bá dẹ̀ ṣe sọ wọ́n ní àṣẹ ti gùn ún. kí ló ṣẹlẹ̀? Jókòó, sit down. Sit down. It's okay. Kí ló mú ẹ̀fọ́rí wá bẹ́ẹ̀? Pẹ̀lú mi. Hello mami. Ǹjẹ́ o gbọ́ ohun tí mo sọ? Mami, gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti gbọ́. Kò gbọ́dọ̀ kọjá aago 12 o. Mo ti gbọ́ ọ̀rọ̀ yín mà. Kò burú. Ó dàárọ̀, Ọlọ́run á jí wa rẹ̀. Okay. Sorry da. Sorry. Kí ló fa ẹ̀fọ́rí nísìnyí? Kí ló ṣẹlẹ̀? Mi ò kàn mọ̀. Orí yẹn ṣàkùn fọ́ mi wá sí i, but tí n bá relax dé máa wá okay. But má jẹ́ kó rí fọ́ ẹ lásìkò yìí now. Má jẹ́ kó rí fọ́ ẹ lásìkò yìí. It's okay, we are relax there. Sorry da. Pẹ̀lẹ́. ká gbogbo ẹ̀kọ́ ní àmọ́ èyí tó fẹ́ jáde nínú ẹ̀ báyìí. ṣé bàbá àfàlà pàdé mi ẹ ṣàrọ̀ máa jẹ̀wé yìí. ó súra jàre gbogbo ẹ̀ náà la kàn gbé sórí àti ẹ̀mọ́ èyí tó fẹ́ jáde nínú ẹ̀ tó wáá gbé ọmọ èèyàn mọ èyí tó fẹ́ jáde níbẹ̀ ni ìyá kan lọ síbẹ̀ á kàn ká straight ni. ìwọ́jọ́ lọ́hùn àgbọ̀jẹ̀ ìwọ máa rí sẹ́ẹ̀ fìyẹn lẹ̀ mo wá Kọ́lápọ̀ ní ṣọ́wá mi rí. Kọ́lápọ̀ ok ó gba báyìí sìn báyìí. òun náà ní ẹlọ́kan ẹ. wa ìwé mi tó gbà ṣọmọ pé ó ti dá padà. o ṣe bí 12 exam 10 máa fún ẹ this is to 9 máa rí. tó o bá fún mi ní. máa wọrí ké. apára ní carry over ni. ẹ fi ìwé ní ìwọ tó bá ti ka few minutes o ti mọ̀ àwọn máa kà for a long time. torí ẹ ló ń sọ máa gbàwé lọ́rùn tẹ́ ẹ ní dá padà. Kọ́lápọ̀. mo ní kí n wá béèrè pé pẹ̀lú mi tá à ń try nọ́mbà ọdí síwáì tí ò lọ ṣé o ti true pẹ̀lú ẹ̀. níbi tí mo dúró sí mo ti pé pẹ̀lú mi more than 10 times. ó kàn ń drop ní kò tiẹ̀ wá kó switched off ó kàn ń drop kí ló lè ṣẹlẹ̀ lórí tá a máa bẹ̀rẹ̀ exam. but ibo ló lè wà tí náà lè lọ. bóyá o sì ń bẹ̀ mo mọ irú ọ̀rẹ́ tí mo ní o mò ń suspect pé kó má lè jẹ́ pé ọmọ tó gbé wá school lánàá táàrọ̀ létí ká máa bẹ̀rẹ̀ exam lẹ́yìn tó sọ pé kí n má wọrí ó ṣe ṣe kó jẹ́ pé ọmọ yẹn ló gbé lọ àti wàá mú tí yó. ó possible. akọ̀dẹ̀ sọ fún síbi kan ni. and this is 9 o'clock. yes. ta ní exam 12. exactly 12. kí ni ká ṣe báyìí o. well as friends a ti gbìyànjú tiwa a ti try best tiwa láti rí jẹ kó lọ so kò ń ṣọmọ ìkéré ó mọ̀ nǹkan tó ń ṣe tó bá yá wá sí school àbí kí ló fi. ṣé o mọ̀ pé tí tó bá fi lè mix exam yẹn ṣọpọ̀ mọ implication yẹn. mo mọ̀ ọ́. torí ẹ̀ mo ṣe wà wọ́n rí ìdíkùn tó kò ṣe gbé àgbà àwọn kan báwo lè ṣe máa dààmú tó yẹn ó tẹ̀ tó ká bẹ̀rẹ̀ exam o máa sọ pé kíní kan ṣe nǹkan. ok a ti try best wa nísìn. ok a rí pé kó wá ṣe exam but ó mọ̀ pa ní exam 12 o'clock. ó mọ̀ náà wá tó bá ìjọ sọ́nbílà. ó máa wá máa rí ó máa wá. well this is 9 ǹjẹ́ ló máa kàwé tèmi mo ní exam 12 ó mọ̀ náà. ǹjẹ́ kèmí èmi á ṣe tèmi fọlọ́ jẹ́ kí n tún ṣe máa try ẹ̀. kò sí wàhálà máa pè é tó bá bóyá lọ so later no problem no problem in fact ọkàn mi sọ pé obìnrin ni pẹ̀lú mi máa gbé lọ àti wàá mú ti yó a kàn lọ sọ fún síbí kan kò serious couple ṣerú táìmì lè ń ṣe gbogbo orú eléyìí. ọpẹ́ o ẹ ló pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀ wá gbowó ẹ níta máa bẹ̀rẹ̀ exam this is after 11. Kọ́lápọ̀ má bínú a máa bẹ̀rẹ̀ exam 12 náà o. silence ni fóònù mi wà mí tètè rí. kí ló ṣẹlẹ̀ ó wù tí èrò nù kárí rárá ṣe ìgbóná lé ẹ̀kọ́ wà by this time of the day àbí school.
now ẹnìkan wà tí ó disturb mi mọ́jú ó yẹ kó yẹ mú ń sọ yẹn now. má bínú but n tó ṣẹlẹ̀ nìyí before kí exam tó bẹ̀rẹ̀ èmi náà máa dé school. sáàtì tẹ wá bọ́ after 11 la wà o. ẹ fọkàn ẹ balẹ̀. anyway mo ń wọ̀nà ẹ ṣá mo ń wọ̀nà ẹ pẹ̀lú obìnrin tó ń gbé káàkiri ṣóbìnrin ló kàn. gbẹ́ni sọ́run ìwọ ńkọ́. ìwọ ló mọ̀ èmi tí ń wọ class tèmi o. okay ọ̀rẹ́ máa join very soon. Yeah. all right mo máa retí ẹ. Yes. Má sọ fún mi pé o ní lọ drop mi kó tó dìbò lọ sí school. Ibo náà ti ń ṣe yẹn. Definitely mo ń láti drop ẹ kí n tó lọ sí school. Ìwọ fọkàn ẹ balẹ̀, okay? Let's go. Ọ̀gá báwo ni gbogbo ẹ̀? Pẹ̀lẹ́ jàre. Ṣòṣà wà òkè pẹ̀lú mi. No problem. Èmi náà wà òkè o. Oh. Hello mami. Hello ọkọ mi. Káàárọ̀. Ṣàlàáfíà lájí. Yes ma. Mo ní kí n yá bí ẹ léèrè náà ni. Ṣé o rántí ṣe nǹkan tí pásítọ̀ ní kò ṣe? Yeah, prayer tí ẹni kì í ṣe gbogbo ẹ̀ náà ni mo ṣe. Ó dẹ̀ lójú pé o ṣe? Yes, gbogbo ẹ̀ ni mo ṣe. Ó kárí ọkọ àdúrà wa gbà. Èmi náà ti ń lọ ṣe exam báyìí. Yes, tí n bá ti kúrò ní exam hall máa pè yín mà. Kò burú, tí mo ní ìbéèrè náà nìyẹn. Ó dà kò bẹ́ẹ̀ ṣé mà. Ó dà wá. Ṣòrí wípé tí mi ò bá fi fóònù yẹn sí fly mode ó possible kí call kan máa disturb wa. So ìgbà wo ni a tún máa rí yín báyìí? Kò mà sígbà tẹ́ sọ pé fẹ́ rí wa tí malaria wà any day anytime àwa wà available fún yín. It's okay. Ẹ bá mi páàkì bẹ́ẹ̀. Oh, kí n pa. Ṣé kò sí ṣá? No, kò sí problem. Akànjọ fẹ́ débì kan ni. Ẹ bọ́lẹ̀. Kì í sọ̀kalẹ̀. Ṣé dáadáa ni mo bá yín? Dáadáa wà. Ṣé tẹni tó dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ àlejò mi pẹ̀lú mi àwọn èèyàn mi wá lulẹ̀ lọ bó ṣe wù ẹ́ ṣùgbọ́n nǹkan tí mo sọ ṣe bó ṣe wù ẹ́ ẹ kú lé o. Ẹ káàbọ̀ ọmọ bàbá lẹ́yìn ọmọge pọ̀ tó báyìí ẹgbẹ́ tí mo mọ̀ jẹ dé ẹ máa gbádùn mi tó ẹ ríran wò máa jọ gbogbo yín lójú èmi
kó tó sọ jáde ó ní mo ti mọ̀ tó ń rò ìgbà tó tó wá sọ mo tó fẹ́ wá fi ọkàn ẹ̀ balẹ̀ gbogbo tó ń wò yìí wàá ṣe àṣù ẹ̀ nítorí pé ìwọ ló kàn. pẹ̀lú nǹkan tí mo rí yìí ẹgbẹ́ kì náà wá fún mi. kò gbé wá fún ẹ bẹ́ẹ̀ wàá dá jẹ́. a máa gbádùn ẹ̀ gan. wàá dá sẹ́mẹ́ síbẹ̀. a máa jókòó síbẹ̀. káàbọ̀ sínú Olúwa. Kọ́lápọ̀. Doctor. Bye, doctor. Era. Jẹ́ wà pàṣà. Adúpẹ́ lọ́wọ́. I'm happy to see you. Era. Báwo ni báwo ni life? Bọ́bọ́ yìí kọ́ ìkẹta yín yìí. Pẹ̀lú mi. Pẹ̀lú mi. Ṣé kí n máa purọ́ fún yín? Àwa méjèèjì ìbéèrè yẹn tí ọba bí wà láǹsà tó ráwà gan ò lè sọ pé báyìí ló ṣe rìn. Bọ́n tí mo mọ̀ ní pé èmi ni mo bá sọ̀rọ̀ gbẹ̀yìn. Ní ọjọ́ tàbí máa bẹ̀rẹ̀ exam gangan ni ó jẹ́ kí n mọ̀ pé òun ti ń bọ̀ ní school láti gbà yẹn tàbí parí exam yẹn tàbí ṣe gbogbo nǹkan tá à ń ṣe tán nísìn nọ́ọ̀bẹ̀ ò tiẹ̀ wá lọ rárá láti bí oṣù kan ó lé nísìn. Ó dẹ̀ wá ṣe exam yẹn. In fact mo ṣe ń rò pé bóyá ìníyì tàbí ọ̀la ń fẹ́ lọ rí mọ́ mi ẹ̀ ń lé tó gbogbo kí wọ́n sick mo jẹ́ pé torí ọ̀rọ̀ ẹ̀ náà ló máa jẹ́ kí wọ́n sick. ká ló lè jẹ́ tó ń dùn mí jù nìyẹn pẹ̀lú owó tí màmá yẹn tó ná lórí ẹ̀. Ó ga ọ bọ bílù ṣe rí yìí ṣó yẹ kéèyàn máa rìn bẹ́yìn. ẹ̀wọ́n náà lójú ẹ̀ ti rí yìí náà. mo hope pé kí nǹkan kan má ṣẹlẹ̀ sí ṣá. dókítà àwọn àdúrà tí ò bá ní gbà yìí ò kì í gbà rárá. bẹ́ẹ̀ ni o kí nǹkan kan má ṣẹlẹ̀ sí. níbi tó wà over a month nǹkan ti máa ṣe dókítà ẹ wo. méjì ti ṣẹlẹ̀ sí mẹ́wàá ti ṣẹlẹ̀ sí kí ló ń jẹ́ wí nǹkan kan má ṣẹlẹ̀ sí. so ẹ̀ tá àti ẹ̀ mọ anything ẹgbẹ́ tó tún ní mọ̀ sí ẹ̀ sí. sísá àti ní information lórí ẹ jẹ́ ká máa gbàdúrà kò sí nǹkan tó lọ́hùn lè ṣe. dókítà àdúrà tí ò bá ní gbà ẹ má tì mọ́ lọ́rùn lọ́rùn méjì ti ṣe pẹ̀lú mi ṣeré. of course what a pity well èmi ti true mo ń lọ sí ìgboro ẹjẹ ń gbé yín. no èmi náà gbé ká mi wá bọ̀ àwa tún ṣe fẹ́ jẹun kàǹtìn. tí ẹ lè wọ ẹyin irú yín ò lè wọrú ẹ lè wọrú mútọ̀ tiwa wá ìjọba pé kò sówó lọ́wọ́ lẹ́kṣọ́rà. kí ló dé ẹ máa gbọ́ ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin ọ̀gá wa wọ́n tẹ̀lé ìfọ́sílẹ̀ ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin ọ̀gá wa. Ọlọ́run lọ̀gá wa ẹni Nàìjíríà ẹ̀ all right. ìlú nùlù oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀. mọ́mí mo ní kí wá béèrè pé bóyá ẹ̀jẹ̀ gbúrò pẹ̀lú mi síbi kan mọ́ ní kí wá béèrè wá. Dẹ̀ǹdé mọ́mí. ṣé ó yẹ kí wọ́n wà nínú ẹni tó máa wọn àpárọ̀ fún mi nígbà tí mo mọ̀ wípé ìwọ àti pẹ̀lú mi 5 and 6 nìyí. bẹ́ẹ̀ni ma. ká tiẹ̀ ní pẹ̀lú mi fẹ́ rìnrìn àjò tí ò fẹ́ dágbére fẹ́mi mo mọ̀ pé kò lè má sọ fún ẹ mo tún wá ní ìsìn wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò pé ṣé mo gbúrò ẹ ó dà èmi ò gbúrò ẹ o ibi tó bá dágbére fún yín tó lọ ní kẹ́ bá mi pè pé kó wálé. mọ́mí ó yẹ kẹ́ ẹ mọ̀ kí mi lè parọ́ fún yín lóòótọ́ láàárín gbogbo àwọn ọ̀rẹ́ wa tá a jọ ń rìn káàkiri tá a ń kóra wa kiri èèmà tí ẹ la close jù ṣùgbọ́n ṣá nǹkan tó ṣẹlẹ̀ yìí kò sọ fún mi ibi tó lọ rárá àti rárá even gbogbo lines ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pátápátá ni mo ti pè mo máa ń pe àwọn lines ẹ̀ virtually every day bí kì í ṣe ẹ̀mọ́ ibi tó wà bóyá sì ẹ̀ sọ fún mi kò lọ ìmọ̀. Tani. Come in. Ẹ kálẹ́ o. Báwo ni? Mọ́mí àti rí wọn. Pẹ̀lú mi. Àti rí wọn. Pẹ̀lú mi. Bẹ́ẹ̀ ni màá. Ìṣó bẹ́ẹ̀. Ìwọ Ìṣó bẹ́ẹ̀. àti jọjọ yìí.
obìnrin lélẹ́yìí. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀. Ibẹ̀ láyé ń bẹ̀. Aláwíroko, aláwírodò, aláwíroko, aláwírodò. Ọba tí fọba jẹ ọpẹ́ kí ọba wa náà. Inú ayé láyé gbé. Ànínú ayé láyé bẹ́. Ẹ̀sọ́ fẹ́ ni ó mọ̀ kó wá kọ́gbọ́n. Ẹ̀sọ́ fẹ́ ni ó mọ̀ kó wá kóyè. Kékékéké ayé ń bẹ nú ayé. Ìlú ń bẹ lábẹ́ ọ̀run. Ẹni mọ̀ ni ó mọ̀. Ẹni ó yé ló máa ń yé. Tá ń sọ pé ayé ò sí. Aláwíroko, aláwírodò. Ọba tí fọba jẹ ọpẹ́ kí ọba wa. Ọpẹ́ kí